Ẹ káalẹ́ o, ẹ̀yin ọmọ ọkọ Yorùbá jákèjádò gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ni mò ń kí. Ẹ̀yin Yorùbá tí ojú ò ní tì yín láéláé. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ní parẹ́ máyé lára. Gone are the days tá a máa pariwo àwa Yorùbá àwa wà tribalistic. Látọdún tá a ti wà tribalistic, ẹ dákun, oore kí ni Ìgbò fi san fún wa, bó tilẹ̀ jẹ́ pé àwọn ni wọ́n pọ̀ jù nílẹ̀ wa nínú àwọn àjòjì tí ń bá wa gbé. Ẹ dákun, oore kí ni Ìgbò san fún wa? Oore kí ni ikún ṣe imú? Oore kí ni gamugamu ṣe fún ojú awọ? Àǹfààní kí ni àbíkú ṣe ìyá ẹ̀? Látọdún tá a ti wà lẹ́nu we don't want to be tribalistic, ẹ wo ibi tá a bá dé. Ẹ̀yin ọmọ Yorùbá, ogun wà o. Mi ò kọ yín láyà sókè o. Ṣùgbọ́n alájàṣẹ́gun lọmọ Yorùbá. Ogun ò kó wa rí, ogun ò sì lè kó wa. Kì í ṣogun orílẹ̀-èdè yìí ni ó kó ọmọ Yorùbá, kò possible. Kẹ́lòmí ò tún pawọ́ pọ̀ pọ̀ láwọn Ìgbò, agbára wọn ò gbé, ẹ̀mí wọn ò gbé, ẹ̀mí wọn ò gbé. Ṣùgbọ́n eléyìí ń sìn ó ti di ní tí a gbọ́dọ̀ speak out. Etí wa ń kún, à ń gbọ́ oríṣiríṣi. Díẹ̀ nínú àwọn tá a gbọ́, ọ̀rọ̀ ohun ayáwo. Ọ̀rọ̀ ohun ayáwo dẹ́rù bà mí. Torí mi ti rò pé wọ́n ti kú tẹ́lẹ̀ ni. Mo rò pé wọ́n ti kú tẹ́lẹ̀ ni. Torí bí ìgbà t'Ọlọ́run pa wọ́n run náà ni. Bí ìgbà t'Ọlọ́run pa ohun ayáwo run ni. Ọ̀rọ̀ n tó ṣẹlẹ̀ láàrin Yorùbá àti Ìgbò yìí ni wọ́n fẹ́ fi gain relevancy back. Ẹ lè rí relevancy gain ni. Àbẹ́ ti gbàgbé ìwọ̀nyàwó kan náà yìí ni. Ṣé ẹ ti gbàgbé ìwọ̀nyàwó ni? Ìwọ̀nyàwó ló ní champion newspaper níjọ́sí. Àbẹ́ ti gbàgbé champion newspaper, ẹ ti gbàgbé. Torí wọ́n ti lọ sókun gbàgbé. Pépà yẹn ti lọ sókun gbàgbé. N tó dẹ̀ fàǹgbà náà lọ́hùn, tẹ̀yin ọmọ Yorùbá bá rántí dáadáa. N tó fàǹgbà náà lọ́hùn tí kò fi so èso rere, tí pépà tó ti làkùn láká nígbà tó jẹ́ pé kò tí ì sí discrimination ńgbà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí orí wọn pé, àwọn journalist Yorùbá tó rí wọn pé ni wọ́n kúnnú ẹ̀. Ìgbà tó di pé wọ́n yà wúwà bẹ̀rẹ̀ sí ní wà tribalistic, gbogbo àwọn Yorùbá journalist tó ń bẹ tó ń sọ newspaper yẹn di national newspaper, tó ń jẹ́ kó look and talk like national newspaper, ó dẹ̀ ń sáàkì wọn. The first MD Yorùbá ni wọ́n. Lẹ́yìn yẹn tó sáàkì báyìí ló di gbogbo MD yẹn, gbogbo àwọn MD tó gbẹ̀yìn ẹ̀ ọmọ Ìgbò ni wọ́n. Gbogbo àwọn journalist ọmọ Yorùbá tán lákànláka, wọ́n yà wú sáàkì wọn. Ẹ dákun, kí lèrè wọ́n yà wú lórí champion newspaper? Ibo ni wọ́n bá ilé ayé wọn dé ńbẹ̀? Ibo ni wọ́n bá ilé ayé wọn dé kí champion newspaper ó tó bẹ̀rẹ̀? Tribune ti wà. Àwọn sketch gbogbo wọn náà ti wà. Wọ́n sì ń bẹ dèní. Ìmí wà, ẹni tó ní ti kú, ó sì ń bẹ dòní. Ìwọ ò tí ì kú, ó wà láyé, nǹkan ní rẹ̀ sì parun lójú rẹ̀. Gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ló máa ń wáyà wò pé nígbà kan wà tó run construction company tí wọ́n run, tí wọ́n gba some billions naira lórí ọ̀nà kan tí wọ́n gbé fún wọn láyé ìgbà yẹn. Lọ wádìí dáadáa.
bí wọ́n ti ń ṣe ọ̀nà lọ́nà bó ṣe ń ṣe ọ̀nà yẹn ń wú tẹ̀lé lẹ́yìn. Ǹjẹ́ tún gbúrò construction company wọ́n yá wùmọ́dì ni construction company tí wọ́n yá wù ní ibo lẹ ti bá construction company wọ́n yá wù pàdé sìn ṣé ní east ni àbí ní north àbí ní west àbí ní south àbí nbo lẹ tó ti bá construction company yẹn pàdé. Wọ́n tán pẹ̀lú ẹ̀ náà ni wọ́n tán pẹ̀lú ẹ̀ ni wọ́n tó tẹ̀síwájú. Spartan Owerri tí a pè ní contemporary àwọn aṣèṣe shooting star tí wọ́n yá wú dálẹ̀ nbo lẹ ti gbúrò ẹ̀dùn ní mọ́. Shooting star rán exist, Enugu Ranger exist, àwọn contemporary tí wọ́n jọ wà ńgbà yẹn wọ́n exist the same. Tí n bá sọ fún yín pé máa yẹn gangan failure ni wọ́n ń pe orúkọ serial failure ni orúkọ tí wọ́n yá wú ń jẹ́. So tí wọ́n yá wú bá wá bìlífù wípé àwa ọmọ Yorùbá lòun ò fi gé ní relevancy last wàláhì ó ṣe rẹ̀ ni. Tí wọ́n yá wú bá wá sọ̀rọ̀ bó ṣe sọ yẹn táwọn ọmọ Yorùbá ò bá dáhùn tá a sọ̀rọ̀ ó túmọ̀ sí pé àmọ́ tá à ń ṣe ni. Torí a lè pọ́n èèyàn léyìn tán ká gbẹ̀yàn léyìn kó wá tún jẹ́ pé eyín ọ̀hún àwọn ọmọ Yorùbá ni wọ́n máa fi gé jẹ. Abẹ́ ẹ̀wà gbà mí ìwọ̀n ayáwo ọdún wo láti gbúrò ìwọ̀n ayáwo kẹ́yìn. Ìwọ̀n ayáwo mo rántí orin tí ìwọ̀n ayáwo bá wá meet shooting star lọ́dún yẹn àwọn bàbá ẹlẹ́ran bàbá chairman supporters club wa wọ́n ní ó mọ̀ọ́mọ̀ ń dún bí ológbò ìwọ̀n ayáwo orin tá a máa ń kọ́ fáwọn ìwọ̀n ayáwo tí wọ́n bá wá meet wa tí wọ́n bá wá meet shooting star ní Liberty Stadium ni. Ìwọ̀n ayáwo ó máa ń dún bí ológbò ìwọ̀n ayáwo àwọn shooting star máa ń nà wọ́n lánàá pamọ́kù ni nítorí pé wọ́n jẹ́ serial failure. Ìyẹn náà ò sí mọ́ lénìí. Ẹ dákun ẹ tọ́ka sí nǹkan ẹyọ kan tẹ́ ẹ mọ̀ pé ó ní í ṣe pẹ̀lú ìwọ̀n ayáwo tó wọ́n exist lórílẹ̀‐èdè yìí lénìí. Ìwọ̀n ayáwo wá lanu pàǹgà pé òun pe Igbo òun pe world wide Igbo òun ṣèpàdé pẹ̀lú wọn òun wá ránṣẹ́ sáwa ọmọ Yorùbá wọ́n yẹ wo ránṣẹ́ sí ọmọ Yorùbá. Nígbà tí olóńgbò tó bá ń ga apá àjà sí kìnìún mọ̀ páyé olóńgbò ṣetán tí ó bàjẹ́ nìyẹn. Yóò bàjẹ́ torí pé kò tiẹ̀ ló tó kìnìún jẹ. Irú ìwọ̀n ayáwo ẹ̀yin ọmọ Yorùbá àwọn kan bọ̀ tí máa fi ọ̀rọ̀ dè tí mò ń bọ̀ sórí wọn àwọn gọ́fìnà wa nílẹ̀ Yorùbá mò ń bọ̀ sórí wọn àwọn member House of Assembly wa nílẹ̀ Yorùbá mò ń bọ̀ sórí wọn. Ẹ wo ẹ má jẹ́ ká dìtẹ̀ ọmọ ẹranko gíngín o ẹ má jẹ́ ká dìtẹ̀ ọmọ ẹranko gíngín o. Àwọn Ìgbò mo sọ́rí fún àwọn kọ̀ọ̀kan tó dáa nínú wọn àwọn òun ronú wọn láròjinlẹ̀ o bí wọ́n bá dẹ̀ ń kú lọ náà wọ́n mọ̀ wọ́ lọ́bẹ̀ náà ni ẹ wo bí ẹ ṣe para wọn tó lórí ẹ wo tí wọ́n ń wá kí ló ń porúkọ ẹ̀ tán láwọn ń wá ẹ wo iye ìwọ̀n yàn táwọn gangan tí wọ́n ń wá nǹkan yẹn ẹ wo iye àwọn èèyàn tán ti fọwọ́ ara wọn pa àwọn Biafra ẹ wo iye èèyàn tí Biafra ti fọwọ́ ara wọn pa láàrin àwọn ọmọ Ìgbò. Àwa ń wá Yorùbá nation náà èèyàn mélòó la ti pa èèyàn mélòó ni àwa táwọn wá Yorùbá nation ṣé wọ́n kábàámọ̀ mọ́ wa lọ́wọ́ ní tá a gbé tá a lọ yẹ̀ fún yàn. Ọmọ Yorùbá fálù ẹ̀mí àwa fálù ẹ̀mí ṣe pàtàkì sí wa ẹ̀mí ṣe rí fídíò yìí nìgún rárá mo wá fẹ́ pe ẹ̀yin ọmọ Yorùbá ṣe pé mo ti sọ pé mi ò ní búyàn máa ṣépè fún ẹlòmíì tí wọ́n bá sì tún rí àwọn Yorùbá kan tó ń sọ pé àwọn ọ̀wà tribalistic pẹ̀lú gbogbo tó ń bẹ́lẹ̀ fún wa yìí ẹlẹ́wà tribalistic
pẹ̀lú gbogbo plan tẹ́ gbọ́ yìí, pẹ̀lú gbogbo bẹ́yìn náà ṣe gbọ́ pé ní gbogbo àsìkò election yẹn wọ́n sì rán àwọn ipob àwọn yẹn wọ́n sì rán wọn wá sẹ́kọ̀ọ́ ṣé gbogbo yín náà ti gbọ́ yẹn nǹkan ju nǹkan lọ ni wọn ò fi lè ṣe nǹkan kan nǹkan ju Yorùbá kọjá ní tẹ́ lọ ká mọ́lé sẹ́ni tẹ́ bá lé ambush fún wọn ọwọ́ lè bàyìn bá Yorùbá ṣùgbọ́n Yorùbá kọjá ní tẹ́ sọ pé ẹ̀ ń bọ̀ wá ká mọ́lé tẹ́ ń bọ̀ wá ká mọ́lé láti fojú wọn gbolẹ̀ Yorùbá kọjá arú ẹ̀ tàbá wíwí tàwí sìn àwọn olóṣèlú wa wà ní àwọn ò fẹ́ wà tribalistic gbogbo àìwà tribalistic yín látẹ̀yìn wá ẹ dákun ẹ fi oore tó ṣe wá hàn mí tọ́mọ Haúsá bá rí nǹkan kan ọ̀dọ̀ wọn ò rò kó sí tọ́mọ Fúlàní bá rí ọ̀dọ̀ wọn ò rò kó sí tọ́mọ Ìgbò bá rí ọ̀dọ̀ wọn ò rò kó sí. ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká ronú former governor wa kí lórúkọ ẹ̀ Jonathan ẹ mọ ipò tí àwọn ọmọ Ìgbò dìmú láyé Jonathan náà ìgbà tí wọ́n di ipò yẹn mú wọn ò ní àwọn ò kì í sọmọ ìyá o wọn ò sọ pé àwọn ò ń sọmọ ìyá pẹ̀lú Jonathan o nígbà tí Jonathan kúrò lórí ipò tán ṣé wọ́n fi difference yẹn hàn bí wọn ò fi hàn ṣé wọn ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Jonathan yìí sára àtàwọn àbí wọn sọ pé àwọn jẹ́ head of state rí ṣé wọn sọ pé àwọn jẹ́ president orílẹ̀-èdè rí ṣé wọn sọ fún yín bẹ́ẹ̀ ṣé àwọn Jonathan yìí sára wọn. tàbá awútaláìwé àwọn kan wà nílé ìgbìmọ̀ asòfin nílẹ̀ Yorùbá lẹ́nìí State House of Assembly ní state kan nílẹ̀ Yorùbá wọ́n wá ti torí pé àwọn ò fẹ́ wà tribalistic wọ́n máa fìyà jẹ àwa àwọn máa kó àjọ àkógbẹ̀yìn Ọlọ́run Lédùmarè ò ní jẹ́rú ẹ̀ wáyé mọ́. mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi ṣe mọ̀ pé gbogbo ìgbà tí àwọn èèyàn ti ń bú àwọn èèyàn ṣe mọ̀ pé ẹ̀yin gọ́fúnà stéètì wọn kì í bú yín wọn ń ta sí yín o èmi ò ń bú wọn èmi ò ń bú ìjọba tẹ́lẹ̀ torí mi ti ẹ̀ fẹ́ torí mi ìfẹ́ ká kọjú ọ̀rọ̀ síra wa ṣùgbọ́n nígbà táwọn èèyàn ń bú ìjọba gan ẹ̀yin gọ́fúnà wọn èé bú yín o tí yín ní ó wọ́ọ̀sì ju tàwọn tẹ́ ń bú yẹn lọ torí gbogbo yín ti rí ní tó ṣẹlẹ̀ báyìí kẹwàá tún wá sọ fún wa wípé nítorí ẹ̀fẹ́ wà tribalistic ni kẹ́ ẹ mọ́ protect ìran ti yín tẹni tó le jù òun ni sanwoolu gbogbo òdílé nílẹ̀ Yorùbá ló jìjà nítorí tiẹ̀ gbogbo tí gbogbo wa ní la fi ràn ẹ́ lọ́wọ́ kó lè lórí ipò tó bá dé orí ipò yẹn tán tó wá ní ọmọ Ìgbò kan ló ń kó mọ́ra pẹ̀lú tí àwọn ọmọ Ìgbò ń fojú wa rí lọ́wọ́lọ́wọ́ báyìí èpè wa lè má jẹ́ bá délẹ̀ o èpè wa lè má jẹ́ bá délẹ̀ o pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀ ní kòkònà ìkònà ò ní kò yín ìkònà ò ní kò yín mo fẹ́ kí gbogbo wa náà gbọ́n ni ẹ jẹ́ ká gbọ́n ẹ jẹ́ ká lo ọpọlọ pàápàá jùlọ ẹ̀yin State House of Assembly wa ṣe mọ̀ pé ẹ̀yin lẹ̀ ń ṣòfin òfin tẹ́ ẹ bá ṣe fún stéètì kan òun ní òmùlẹ̀ ń bẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ kẹ wá ti torí pé àwọn ọmọ Ìgbò kọ̀ọ̀kan wà láàrin yín tá a ti fààyè gbà kẹ nítorí ìyẹn lẹ́ẹ̀fi ní ṣe òfin tí ó protect Yorùbá èmi ò sọ pé ká discriminate mi ní ká discriminate ṣùgbọ́n ká ṣe òfin tí ó protect ọmọ ìyá yín gbogbo àwọn ilẹ̀ tí wọ́n ti gbà yẹn tán ti rà yẹn yóò lukudéètì mọ́ wọn lọ́wọ́ tí àwọn ilẹ̀ yẹn ò bá lukudéètì mọ́ wọn lọ́wọ́ mi mọ̀ tí mo lè sọ fáwọn olóṣèlú ẹ bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká bá àwa Yorùbá sọ̀rọ̀ èyí tẹ́ ń ta ogún òní bàbá yín fáwọn ọmọ Ìgbò ẹ ti rí tójú yín rí báyìí ṣe hàn pé díẹ̀díẹ̀ tó kù tẹ́ ẹ̀ tà yẹn tó bá jẹ́ pé irú favour ó di gọ́fúnà Lagos State ni wọ́n kò lè gbà wọ́n yẹn mọ́ yín lọ́wọ́ ní ẹ̀ lè rógbà lórí ẹ̀ wọ́n gbà wọ́n yẹn mọ́ yín lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ ni kò dẹ̀ sí ní tẹ́ ẹ̀ rí ṣe sí
àwọn tí wọn ò tí ì gba state mọ́ wa lọ́wọ́ tí wọ́n ti ń dá bí ẹdun tán ti ń rò bí òwe bẹ́yẹn ẹ dákun níbo ìmọ̀ wa mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ní sọ pé mi ní béèrè pé ìgbà wo ni mọ̀ wa ó ṣe kan mọ́ àwọn ọmọ àlè àárín wa àwọn tó ń da ṣẹ́rí èmi ò against pé kọ́mọ Yorùbá wà nínú other political parties ó túmọ̀ sí pé àfẹsẹ̀ ẹ̀yìn délé nìyẹn tí pátì mẹ́wàá bá wà ẹ jẹ́ ká pín ara wa sínú pátì mẹ́wàá torí pé a mọ̀ pé ìkan sá wọlé tí kan bá ti wọlé àti mọ̀ pé a ti wọlé nìyẹn tí kan bá ti wọlé ṣe bí a rí inú àwọn ọmọ ìyá ẹ̀wà bí Dòsùnmú àti kìnìkan Dòsùnmú ní Lagos State tí wọ́n jẹ́ ọmọ bàbá tí wọ́n wà ní different political party àwọn fẹsẹ̀ ẹ̀yìn délé pé òkè bí pátì eléyìí ò bá mu pátì eléyìí ò mu ṣó padà fífọ̀ wọn àbí ò padà fífọ̀ wọn ṣé ẹnìkejì ọ̀fà bọ́dà rẹ̀ mọ́ra ńgbà tó ń dórí ipò tán ṣé yóò ti torí ipò ya orúkọ òun àti bàbá ẹ̀ ni so èmi ò against pé tẹ́gbẹ́ kan bá wà ká sọ pé ẹgbẹ́ kan ẹgbẹ́ àwọn èdè báyìí nínú mi ò against ẹ̀ ṣùgbọ́n káwa máa tún wá gbógun ti ìran wa yẹn ègún wà lórí ẹ o èmi kọ́ ni máa fẹ́ nu mi gégùn o ṣùgbọ́n ègún wà mo ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ègún wà lórí ẹ o èyí tí ẹ fẹ́ wà tribalistic tẹ́lẹ̀ tínú yín dẹ̀ mọ́ tó jẹ́ pé inú yín mọ́ kì í ṣe pé kíní ẹ kàn believe pé kéèyàn wà tribalistic kò dáa torí pé tó bá ṣe wípé kéèyàn wà tribalistic dáa ni àwa náà ò ní mọ̀ inú wa ò ní bàjẹ́ pẹ̀lú nǹkan táwọn kan fẹ́ ṣe fún wa yìí nítorí pé àwọn ọ̀wà tribalistic àdẹ̀wà rí pé àwọn táwa kó mọ́ra wọ́n tún wá fẹ́ gbà wá dànù. ẹ̀yin State House of Assembly tẹ́ ẹ̀ bá fẹ́ ní ọ̀tá àdílé tọ́ra wà ní ìdílé yín á sì pè fún ẹlòmíì ìdánwò tẹ́ ẹ̀ bá lè sí òfin tí ó protect ọmọ Yorùbá ní territory wọn ẹ ṣe rí àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lókè lọ́nà àwa làwà mẹ́sìn ṣùgbọ́n kátẹ̀ wá ní bàbá ń ṣe pé mi fẹ́ wà tribalistic tí yíò ṣe tribalistic o òfin tẹ́ ṣe tí ó protect àwọn ọmọ ìyá yín ní òfin o because ẹ̀yin lẹ wà ní ìsàlẹ̀ pátápátá ní state àti local government àti world òfin tí ò ní jẹ́ ká sórí burúkú òfin tí ò ní jẹ́ ká rí ogun ìkáwọ́lérí fẹsẹ̀ janlẹ̀ òfin tí ò ní jẹ́ kí tiwa ó di àpínlé òfin tí ò ní jẹ́ kí ìran kan wá kí wọ́n wá máa kí wọ́n tó wá sọ irú táwọn ọmọ Ìgbò sọ lọ́dún yìí òfin tí ò ní jẹ́ kí ìran kankan tó wá ṣé bá Haúsá ń bẹ nílẹ̀ Yorùbá Haúsá ń bẹ nílẹ̀ Yorùbá náà tẹ́ ẹ bá dẹ̀ dé Sábó kẹ́ tó lè rí Yorùbá mẹ́wàá ẹ ti rí 500 Haúsá ò tí ì bá wa sọ pé àwọn làwọn ní ilẹ̀ Yorùbá rí gbogbo Sábó tó wà nílẹ̀ Yorùbá káàkiri làwọn Haúsá wà náà Haúsá ò tí ì ẹ̀fà bá wa sọ pé àwọn làwọn nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ó ṣeé ṣe pé tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà míì náà bá rí tí Ìgbò ń ta sí ó ṣeé ṣe káwọn náà ta sí wa torí pé gbogbo nǹkan àlùmọ́ọ́nì lọ́lọ́run fún wa nílẹ̀ Yorùbá tí ò dẹ̀ sí níbòmí àwọn ni wọn ò lè rí nǹkan tí wọ́n bá rí lọ́dọ̀ tiwa lọ́dọ̀ tiwọn kò sí tí wọ́n lè rí lọ́dọ̀ tiwọn tí wọn ò ní rí lọ́dọ̀ wa ṣé epo lánìí ẹ mọ iye ibi tí epo wà lẹ́ Yorùbá ni tí ò bá jẹ́ pé òfin orílẹ̀-èdè kò fi ara mọ́ pé kí state ọmọ lọ tàpù ẹ̀ tí ò bá jẹ́ pé òfin orílẹ̀-èdè ò fara mọ́ kí state ọmọ lọ ṣe iná fúnra ara wọn ẹ mọ ibi tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ó bá ti bá Èkó dé lórí ọ̀rọ̀ náà tí ó bá ṣe pé ogun tí federal government gbéǹgbà náà lọ́hùn ṣé omi tí ó máa fún wa náà wa ṣé omi òkun lè gbẹ ni àbí tọ̀sà yóò gbẹ kí la fẹ́ fi generate iná táà ní kì í ṣe pé kò déédéé wu àwa náà láti kúrò ní Nàìjíríà ṣùgbọ́n kò pé wa rárá náà
kò pè wá rárá torí irú ìyà yìí náà dẹ̀ ni kì í ṣe wípé àwọn ọmọ Ìgbò kì í ṣe wípé kì í ṣe pé ọmọ Yorùbá ò lè lọ sí ìlú wọn ṣùgbọ́n kí ni ó lọ ṣe kí ni nǹkan ọrọ̀ ajé tí ń bẹ ń bẹ ṣé ọrọ̀ ajé gidi ń bẹ ń lu wọn làwọn wá ń tẹ̀bà sí ìlú òǹlù níbi pé wọ́n máa kílèmù ìlú òǹlù mọ́ nílùú lọ́wọ́. ẹ wo ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn nìkan ni mo wá sọ lónìí ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá ronú má rí pé mi fẹ́ káwọn èèyàn rí mi pé mo wà tribalistic ọ̀rọ̀ mo wà tribalistic kọ́ leléyìí o ẹ mọ̀ pé irú èmi náà mi ò tí ì sọ̀rọ̀ báyìí rí ṣùgbọ́n ṣe rí tí ọmọdé bá gun orí ọtí àlọ́ orí ìjókòó lágbàlagbà ó ti rí àwa wà ń lé ẹ̀yin tẹ́ wà ń diaspora ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ máa ń sọ tó ń rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ ń sọ tó jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ àwa tá a wà ń bẹ̀ mọ́ tó ń ṣẹlẹ̀ ṣe mọ̀ pé wọ́n ti ba orí íńtánẹ́ẹ̀tì jẹ́ tí wọ́n bá gbé bẹ̀ náà ni ẹ rí i pé wọ́n á gbé nǹkan míì wọ́n á gbé àwọn kan ẹ wò bí wọ́n ti lọ pààyàn á dẹ̀ rí wípé ibi tí wọ́n ti lọ pààyàn yẹn kì í ṣe Nàìjíríà gan àwọn tí wọ́n ti rí ilé wa sọ pé àwọn rí kíní bíi 4 years ago ìjà tán ti yà ń bì kan láti bí ọdún 5 wọ́n kàn déédéé gbé síbẹ̀ wọ́n ní ìlú kan náà ti ń para yín ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ̀ẹ́dẹ̀ tún ti rí pé mo mọ̀ pé ó ń ka yín lára ni pé wọn ò lè máa pa ọmọ ìyá yín lójú yín ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń rí kò rí bẹ́ẹ̀ àwọn táwa wà ń lé rí ojú wa rí dáadáa àwọn ò mú nǹkan mú lómù ntàwa bá ti sọ àti rí kulẹ̀kulẹ̀ rẹ̀ ni gbogbo yín náà lẹ gbọ́ ńgbà tí wọ́n sọ pé àwọn kan ti kúnnú gbó wa o àwọn tí wọ́n kúnnú gbó wa yẹn àwọn dà lédè àwọn dà ẹ jẹ́ káwọn mi ò tó wá èmi ò ní kẹ́lòmí ọmọ wa o ìyìn dẹ̀ fẹ́ kí Yorùbá bẹ̀rù ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ má jẹ́ ká sojo torí wípé kì í ṣe páwa fẹ́ lọ máa lọ nǹkan oní nǹkan mọ́ wọn lọ́wọ́ nǹkan tiwa làwa ń protect àwọn kan dẹ̀ wà tí wọ́n ń pè ní àwọn onílẹ̀ àwọn bàbá wa kan wà tí wọ́n ti lọ àwọn kan wà tó jẹ́ pé àwọn ni wọ́n ń pè ní onílẹ̀ gbogbo àwọn òrìṣà oríṣiríṣi ló wà nílẹ̀ Yorùbá tí àwọn náà mọ̀ wípé ọmọ Yorùbá ló mọ táwọn ń jẹ ọmọ Yorùbá nìkan ló mọ táwọn ń jẹ àwọn nìkan náà dẹ̀ fi fáwọn ẹnìkan wà lórí láyà yóò ló fẹ́ gbalẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má rí ọ̀rọ̀ wọn yà wò bíi threat o threat kọ́ o nǹkan tó ṣe ló sọ yẹn o àwọn alálẹ̀ ni wọ́n pùsì ẹ̀ tó fi sọ̀rọ̀ síta o nǹkan tó ṣe ló sọ yẹn ṣùgbọ́n tó bá ṣe pé bẹ́ẹ̀ lèèyàn ṣe epo àti ata wa yóò béèrè orí ilẹ̀ wa omi wa tí kálukú mu yóò gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gbé nínú orírun wa yìí tó ń gbé ń bẹ̀ tó ń jẹ ń bẹ̀ tó ń wọṣọ ń bẹ̀ tó ń kọ́lé ń bẹ̀ tó ń ralẹ̀ ń bẹ̀ tó bá ro tiwa láì dáa tọmọtọmọ ni wọn ò rùn lọ́lọ́run bá wa run wọn tọmọtọmọ ní Ṣàngó òrùn wọn tọmọtọmọ lọ́bàtálá òrùn wọn gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé ògbórí ilẹ̀ wa òun jata òun jẹpo òun mumi wa tó wá jẹ́ pé òun ro tiwa láì dáa ìwọ tó ro tiwa láì dáa ni mò ń ṣépè fún ọ ò lè rí bá ti ṣe ò lè rọ́nà gbégbà kàntàkàntàn bí tó gbẹ̀yìn ọ̀rọ̀ wọn yẹn wì náà ni ó gbẹ̀yìn tiẹ̀ náà last kàntàkàntàn ẹ̀rí ẹ̀yẹ́ máa wò èpè kọ́ wọ́n yà wò kò tó jẹ́ èèyàn máa láyé ẹ̀ yóò máa ṣìṣe títí dọjọ́ kú ẹ̀ ní bó ṣe wà yẹn pẹ̀lú tó sọ yẹn pẹ̀lú ó sì sọ téèyàn bá dẹ̀ sì sọ tán kọ́ máa ṣìṣe lókù ó ti sì sọ báyìí ó bẹ̀rẹ̀ tí ní ṣìṣe láti ṣe lọ tán bá bí ìyá láyà ẹ̀ dáa kọ́ àwọn ọmọ ipob wá àwa Yorùbá yìí sá fógun a lè mọ́ fẹ́ jà torí èmi ti wá jọ wá lójú a mọ̀ pé kò sí bá a ṣe lè jagun
tẹ́mi ò ní tẹ́mi ẹ̀mí ó bọ̀ lọ́tún ẹ̀mí ó bọ̀ lósì ìkan lè bọ́jú kan lọ èmi ti wá dẹ̀ jọ wá lójú kí ló dé tí wọ́n yá wu kí ló tẹ́ ò pé Yorùbá ò pé Igbo the whole world nígbà tí àwọn ọmọ ipob yín tí wọ́n ń ṣe yín mọ́lé láti àárọ̀ ọjọ́ Monday ọjọ́ Ajé tí wọ́n ó ṣe yín mọ́lé fún odidi ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin kí ló dé tí ò pé gbogbo àwọn Igbo tó wà ní àgbáyé lórí àwọn yẹn nígbà tí àwọn yẹn tí wọ́n lọ mú chairman local government yín ọmọ Igbo tí wọ́n kún wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n wá yá wo ń bolo lórí burúkú ẹ wà nígbà tí àwọn yẹn tí wọ́n mú sọ́jà major ní Nigeria Army tí wọ́n dẹ̀ mú tí wọ́n dẹ̀ kún wẹ́lẹ́wẹ́lẹ́ lọ́mọ ìyá wọn níbo ni wọ́n yá wúwà kí ló dé tó o pé irú ìpàdé tó olóòpè yìí ìpàdé orí burúkú tó olóòpè yìí kí ló dé tó o pé láti ọdún tí àwọn ipob ti ń ṣe yín lọ́sẹ̀ tí wọ́n ti ń pààyàn rẹpẹtẹ àwọn ọ̀nà gọ́fìmẹ̀ntì yín wọ́n sì pààyàn jẹta wọ́n sì pa ọlọ́pàá ń jẹta tí wọ́n lọ káwọn ọlọ́pàá mọ́ níjẹta on the 26 wọ́n sì pààyàn rẹpẹtẹ wọ́n sì pa ọlọ́pàá tí wọ́n yá wo ó mọ̀ pé àpèjọ gbogbo ọmọ Ìgbò lórí pé threatening wa a dẹ̀ sọ̀rọ̀ padà lọ́wọ́ á pé ọmọ Ìgbò jọ sí àwa ò ní ọmọ pọ̀ ọmọ Ìgbò jọ o ṣùgbọ́n iná tí èèyàn bá dá fún igúnnugún ẹyẹ míì ni wọ́n fi sún jẹ́ o ẹyẹ míì ni wọ́n fi sún jẹ́ o àwọn Yorùbá àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn mo mọ̀ pé wọ́n dà sọ̀rọ̀ yìí torí pé n tí mo fẹ́ káwọn èèyàn rí ẹ má rí bí ẹni pàwọ́ àwọn ẹ̀sàdúrétì ọ̀rọ̀ yìí o ó ní nǹkan tá à ń rí o ó ní nǹkan tá à ń gbọ́ o èyí tó ṣe é sọ ni wọ́n ń sọ síta o èyí tó ṣe é sọ ni wọ́n in fact àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti ń try àti strike wọ́n ń bá ń bẹ̀ ni o wọ́n ń bá ń tó le jù wọ́n lọ ni o kì í ṣe pé wọn ò tí ì máa gbégbé iṣẹ́ o now wọ́n ti wá kóra wọn jọ tán báyìí láti sọ̀sẹ́ ọ̀sẹ̀ tí wọ́n dẹ̀ fẹ́ ṣe àwa ọmọ Yorùbá ni wọ́n fẹ́ ṣe lọ́sẹ̀ wọ́n dẹ̀ bá wa ń bẹ̀ ẹ máa bọ̀ ẹ̀yin ọmọ Yorùbá this time around ìwọ tó bá mọ̀ pọ̀ ọmọ Yorùbá ni ẹ́ èmi ò ní pẹ́ nìkan kan lọ́mọ àlè Yorùbá ìwà kálukú ní ó fi hàn bọ́yọ́ ọmọ ọkọ ni bọ́yọ́ máa lè ní nítorí pàwọ́ tá a pera wá Yorùbá ọ̀hún náà ọ̀pọ̀lọpọ̀ ní jẹ́ pé Ìgbò lọ́ba yẹ ẹ̀sùn tí wọ́n fi bí tí wọ́n kàn ti ọmọ mọ́ Yorùbá lọ́rùn nítorí kò ṣeé sọ pé mo wà nílé ọkọ mo lóyún fún Ìgbò mo wà nílé ọkọ tó jẹ́ Yorùbá mo lóyún fún Ìgbò ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pàgàtì lọ́ba yẹ ẹ̀ láṣepọ̀ kan tó bí so bí ti Yorùbá bá ròǹgbà kan tí ìlú bàbá rẹ̀ jẹ́ ti ìlú bàbá rẹ̀ yẹn náà ó ròǹgbà kan àwa ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà bí àwọn Olúṣẹ́gun Ọbásanjọ́ àwa ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà bí bàbá Ayọ̀ Adébánjọ àwa ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà bẹ́yẹn ibi bàbá Ayọ̀ Adébánjọ tiẹ̀ sọ pé tí LP ò bá wọlé ibi wọn ní kò ní sí Nàìjíríà mọ́ ni ẹ dákun ẹ bá mi bí wọ́n léèrè bàbá tèkó tí wọ́n àti ẹ̀gbúrò wọn mọ́ bóyá ti lọ kónú òkun ni o torí Ghana wọn làwọn máa sá lọ ìyìn sí gbọ́ pé wọ́n sá lọ sí Ghana mo dẹ̀ bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo bá wọn sọ̀rọ̀ jọ sí pé bàbá ẹ dákun o Ghana tán láwọn fẹ́ sá lọ ẹ jẹ́ ká wo ẹ̀jẹ̀ Yorùbá ẹyọ kan tó wà lára ẹ̀ bó jẹ́ jẹ́ pé ẹ̀jẹ̀ Yíbò lè kejì ẹ̀jẹ̀ Yorùbá ẹyọ kan yẹn ẹ jẹ́ ká wá protect ẹ bá wa fún un ní jẹ́ẹ̀tì yín kí wọ́n bá wà fi gbé lọ o kọ́mọ́ lọ kóódò lójú ọ̀nà o àwọn dẹ́gbà pa àwọn ó gbé jẹ́ẹ̀tì ilẹ̀ fún kí wọ́n fi gbé lọ àti ẹ̀wà gbúrú ẹ̀ mọ́ àgbúrò bàbá mọ́ bàbá pé pariwo ti sú wọn ọkàn wọn ohun tó yà mí lẹ́nu ni pé téèyàn bá mọ inú rò yẹ kó mọ̀ pẹ́ dú àwọn serial failures wọ́n ti pọ̀ jù nínú àwọn tá à ń sọ̀rọ̀ yìí ẹ dákun láti jọ tí bàbá yẹn ti ń sọ̀rọ̀ bàbá Bọ̀dé George ni mò ń sọ
láti ọdún tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ dákun ẹ sọ ẹyọ kan tó wá sí ìmọ̀sẹ́nu tí wọ́n sọ rí just ẹyọ kan báyìí ká sọ pé àgbà tí bàbá Bọ̀dé George sọ̀rọ̀ ọba ẹ̀yin ọmọ wọn ẹ má bínú o ọmọ ọ̀sán ló pọ́npọ́n báyẹ̀ ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú torí Ọlọ́run torí pé ẹ jẹ́ á sọ pé ẹ̀jẹ̀ Yorùbá tó wà lára wọn ni wọ́n fi láṣepọ̀ tí wọ́n fi bí yín so complete ẹ̀jẹ̀ Yorùbá lọ́dẹ̀ wà lára ìyá tó bí yín ẹ̀yin kọ́ là ń bá wí ẹ dákun torí Ọlọ́run ẹ má bínú ó yẹ kẹ́yìn náà ti kọ́ṣàn bàbá yẹn ó yẹ kẹ́yìn náà ṣùgbọ́n orí tí ó jìyà yìí fẹ́ àṣé wọ́n tó lè jáde ẹwà ń PDP nìyí ẹ̀dẹ̀ tó ń campaign fún LP bàbá àti PDP àti LP campaign yìí ń bodò bá àwọn méjèèjì dé ẹ dákun ń bodò bá wọn dé kàn pàbọ̀ àwọn méjèèjì pọ̀ bóyá díẹ̀ ló fi máa ju háàfù tí Sanwó-Olú rí lọ bẹ́ẹ̀ ṣe pariwo tó ó túmọ̀ sí pé ọ̀rọ̀ yín ò ní mínì níwájú ọmọ Yorùbá ẹ̀kẹ́kàn lanu kẹ́yìn kan sọ̀rọ̀ lásán ni bàbá Ọbásanjọ́ ẹ̀rí àwọn tó ti wọnú ọ̀gán lọ báyìí wọ́n tó ti wọnú ọ̀gán lọ gbogbo tí àwọn èèyàn bá sọ sí wọn ò ní sọ̀rọ̀ mọ́ tó dé wí pé ọ̀rọ̀ àwọn ti já sí ìdójútì ìgbà wo lọ̀rọ̀ Ọbásanjọ́ ètò já sí ìdójútì tẹ́lẹ̀ lórí wọ́n fẹ́ ṣe third time ẹ mọ iye ìdójútì tọ́lọ́run fún wọn tọ́lọ́run tà fún wọn gbogbo owó tí wọ́n náà ń gbà náà ó wọ mi náà ni tí wọ́n bá dé sọ̀rọ̀ sí àwọn làwọn clean jù lẹ́tà tó kọ sí president wa ń sìn Buhari ó lé 200 ẹ dákun ẹ jọ irun wo ni lẹ́tà àwọn tú lára ẹni yẹn ìyẹn kan wò pàjá ló ń gbó ẹjẹ́ àfi wọ́n lẹ̀ torí wọ́n ti jẹ́ senior fún wa rí ojú tì yín agbára yín ò tún ká junior yín mọ́ ojú tì yín gan ó yẹ kẹ́ ẹ máa dọwọ́ bojú rìn ni ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa dọwọ́ torí sẹ́wọ̀n pé àwọn ọmọ Yorùbá ọmọ bẹ́ẹ̀ ṣe jẹ́ tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà ní ṣùgbọ́n náà ń ṣe afẹ́fẹ́ ti fẹ́ báyìí gbogbo ọmọ Yorùbá ti rí fòrò adìẹ èmi náà bá yín gbé fọ́tò bàbá yín sẹ́gbẹ̀ẹ́ yín nù fídíò mi kan tí mo ṣe sẹ́yìn wàláhì Ọlọ́run lédùmarè ń gbọ́ bó dẹ̀ ṣe rí nìyẹn irú àwa ò ní parọ́ mọ́ yín ní táwa máa sọ tí ọ̀wọ́n adìlọ́ra tí wọ́n sọ pé lágbájá sọ bẹ́ẹ̀ ẹ wo nǹkan o àṣírọ́ ló pa àwa ò ní bá wọn sọrú ẹ̀ ẹ̀yin ni ìrònú ò sí fún ní ìrònú pé ẹ̀yin ni àti gbọ́ kò sí nǹkan kan tí jẹ́ àti gbọ́ lára yín mọ́ ní personality kan tẹ́ ẹ fẹ́ defend láti jọ́ ta ti ń gbúrò yín gan ìgbúrò ọmọ yín rí tẹ́ ẹ bá ṣe dáadáa àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín lọ́yọ̀ wà ń pò báyìí ìgbúrò àwọn ọmọ yín rí ní ìgbúrò wọn rí èmi ò tiẹ̀ wá ní sọ̀rọ̀ sáwọn ọmọ yẹn tí wọ́n wálé ayé wọn wá sóríire ni Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ká burú bá wọn bàbá ló ṣẹ̀ wá òun ló ṣẹ̀ ìran ọmọ Yorùbá torí pé àáfi Yorùbá ni wọ́n so ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ sókí báyìí ní ọbẹ̀ oge kò ní jù báyìí lọ lálẹ́ yìí o títí tí Ọlọ́run tí ọ̀rọ̀ yẹn ó fi já sí ibi tí ó bá já sí eléyìí mo fẹ́ sọ fún yín níta gbọ́ tí wọ́n ń lérí sí ni wípé ìjọ tí wọ́n bá fẹ́ sọ àyìn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn ń lọ múra ogun sílẹ̀ ṣùgbọ́n èyí tó dùn mí fún wọn ni wípé ẹ wo iye ẹ̀mí tó ti bọ́rọ̀ Biafra yìí lọ ṣé ẹ tó ti pọ̀ sí ẹ tó fẹ́ para yín run báyìí ni ẹni tí ò bá ya ọmọ àlè téèyàn bá sọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ ni ẹ ti lérí de ọjọ́ yẹn ẹ máa bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run wọ́n fi orí yín kún bíríìjì ni wọ́n fi dìvẹ́lọ́pù bíríìjì ni ẹ máa bọ̀ ńjọ́ náà ẹni torí rẹ̀ bá burú tí ò sì tí ì rí bó ń ṣe lè púrúfù pé òjòrò wà nínú election tẹ́ ẹ ṣe tẹ́ ẹ la Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mọ́ Èkó tẹ́ ẹ la gbogbo àwọn gọ́fúnà stéètì ní nọ́ọ̀tì mọ́ stéètì wọn tẹ́ ẹ la gbogbo everybody mọ́ Àbújá
ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà òjòrò ni wọ́n ṣe òjòrò tí àwọn APC ṣe yẹn náà ló gbẹ̀yìn wọlé láwọn state tẹ́tí wọlé òjòrò àwọn APC yẹn náà ni tí èèyàn bá ti ẹ̀ sọ̀rọ̀ ebi èèyàn máa rántí pé àwọn kan náà máa gbọ́ ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ti lọ kóòtù mo tó rí kinní kan léde tí mo ti ẹ̀ tún ti kọ́kọ́ ń yin Àtíkù pé wọ́n sọ pé Àtíkù sọ pé wọ́n sọ pé Àtíkù ti congratulate ìyẹn pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì lánàá sóní pé Àtíkù ti congratulate Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó dẹ̀ ti dágbére fún active participation in politics o pé ó dẹ̀ sọ pé káwọn yòókù náà kí wọ́n fọwọ́ wọ́nú kí wọ́n má disturb ara wọn lórí ọ̀rọ̀ à ń lọ sí kóòtù àfi bí mo tún ṣe rí nǹkan mìíràn lé ni pé ẹni yẹn sọ wípé gbogbo tí wọ́n sọ òun kọ́ lòun sọ o òun ò sọ bẹ́ẹ̀ o òun lọ kóòtù o ẹnìkan yẹn pọ́ mọ́ èké ọmọ dẹ̀tẹ̀ aṣáàtì mọ̀ pé inú igbó la dẹ́tẹ̀ gbé ètò ọba ti lè dá gbogbo ẹjí ó dẹ́tẹ̀ bó ṣe yẹ kó níyì tó lórí ọ̀rọ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ ń pa rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe tásítẹ́ẹ̀nì bẹ́ẹ̀ ló ṣe tẹ́ tásítẹ́ẹ̀nì bẹ́ẹ̀ ló ṣe tẹ́ torí ọmọ òkè ọya kankan ò wọlé rí káwa Yorùbá ó dìtẹ̀ pé wọn ò ní sọ ààrẹ yìí ọmọ Yíbò tọ́jẹ́ Jonathan ńgbà Jonathan tọ́jọ́ ọmọ Yíbò wọlé a sọ pé wọn ò gbọdọ̀ sọ ààrẹ yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ní tó ṣe ó ní ìrànlọ́wọ́ tó ṣe fún Jonathan win ní Lagos State ńgbà yẹn ó win ní ọ̀pọ̀lọpọ̀ state ilẹ̀ Yorùbá nítàṣíwájú Bọ́lá Ahmed Tinubu pa láṣẹ fún wa ni ẹ̀rí pé ńgbà tó di ìbò àwa ara wa tí àwọn honourable state honourable federal honourable local government chairman governor kálukú padà sílé pẹ̀lú bá a ṣe sóore fún yín tó náà ìbílẹ̀ fẹ́ fi sú wa sẹ́rí tí ò ní jẹ́ lè sọ̀rọ̀ púpọ̀ ní wípé mi ò mi ìtọ́jú òtọ́nu méjèèjì bóyá ìtàn kọ́kọ́ sọ pé òun ti gbà fọ́lọ́ òun dẹ̀ ti congratulate Aṣíwájú bóyá gangan ló jẹ́ reality ni o bóyá ìta àṣẹ̀ṣẹ̀ rí ló jẹ́ reality ni o ṣùgbọ́n mi ò bá bẹ̀ẹ̀ kó jẹ́ the first one yẹn ó jẹ́ reality otherwise kò sí nǹkan ó lè jẹ́ local government chairman mọ́ láyé ẹ̀ wọ́n lè fi ọ́ ṣe local government chairman party bó ṣe wáyé tọ́ráyé ti mọ̀ wọ́n mọ̀ pé kò sí ire lára ẹ̀ wọ́n mọ̀ pé kò sí lọ síwájú wọ́n mọ̀ pé kò sẹ́ńtọ́ máa ti mọ̀ pẹ̀lú ẹ̀ tí ò ní bọ́rẹ́lẹ̀ kò sẹ́ńtọ́ ò ní fi iye rẹ̀ yí lára ṣé bí gbogbo ìbò tó yẹ kí ìwọ àti Òbí orí ṣé bí lẹ́pín yẹ́lẹyẹ̀lẹ́ yẹn nígbà tó lóun ti kọ́ pásíkò tiwa ti tó ẹ pín yẹ́lẹyẹ̀lẹ́ bó lẹ́sẹ̀ ní pín yẹ́lẹyẹ̀lẹ́ ọ̀rọ̀ gan rí i pé a ti ṣe fún yín tó náà gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé ìgbà àwa Yorùbá yìí kò ní rọrùn ìdílé rẹ̀ ni ò ní rọrùn fún gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé àsìkò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí kò ní rọrùn òun àti ìdílé ẹ̀ ni ò ní rọrùn fún àwa ó yà á rà gbogbo ọmọ Yorùbá ó yà wọ́n rà lásìkò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí mi ò ní sọ jù báyìí lọ lálẹ́ yìí so ogun yìí àwa rẹ́dì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ kára ọ̀rọ̀ mọ́ kọ́mọ Yíbò ẹ jẹ́ ká fi Yíbò ní sáìsì ẹ jẹ́ ká fi ibi tí Yíbò mọ ẹ jẹ́ ká fi hàn Yíbò Ọlọ́run Olódùmarè ó wà pẹ̀lú wa o ọmọ Yorùbá kankan ò ní fojú sunkún ara wọn mọ́ pẹ̀lú ògo Ọlọ́run àwọn kọ̀ọ̀kan tó kù náà tí wọn ò tí ì darapọ̀ mọ́ wa wọ́n darapọ̀ mọ́ wa ikú ò ní pa wọ́n àrùn ò ní gbé wọn dè nígbà tí gbogbo àwọn náà bá ń rí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí wọ́n á mọ̀ pé òkè àtàwọn àgbààgbà kan tí wọ́n ti ń sọ̀rọ̀ ńgbà kan àti wọ́n ti rí ahead of us ni ìyẹn ni mo fi ní kẹ́ ẹ má bá Yorùbá jà ẹ má ṣépè fún Yorùbá ẹ má bú Yorùbá torí Ọlọ́run àsìkò yìí kì í sàsìkò tá a máa búra wa mọ́ ogun tìta ti dé ṣé kó tó wá bá wa lórí ogun ti lé ni ẹ má jà búra wa mọ́ o ojú ò ní tiwa o a ní fojú sunkún ara wa o àsìkò yìí yóò san gbogbo ọmọ Yorùbá sí owó yóò san wá sí ọmọ yóò san wá sí àìkú baálé ọrọ̀ o ẹni tó bá ní kí àwa má jẹ ọrọ̀ àsìkò yìí
tọmọtọmọ àti ìdílé wọn, àwọn ni wọn ò ní jọrọ̀ o, ọrọ̀ ó jẹ́ tiwa o. Ẹ̀yin Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo tún fi àsìkò sọ pé ojú ò fẹ́ ra kù.